Prophet Oladele Genesis Global ẹ̀yin lẹ ń kó gbogbo àwọn ọ̀dọ́ olórin mọ́ra tí ẹ̀ ń promote wọn. Mo wá bẹ̀ yín, mo fi ìyá yín, mo fi bàbá yín Jésù Kristi tí gbogbo àwọn onígbàgbọ́ tí à ń tẹ̀lé, mo fi bẹ̀ yín, mo tẹ̀ fi ẹni tí ẹ gba iṣẹ́ ìránṣẹ́ lábẹ́ orúkọ ìjọ ẹ̀, mo fi bẹ̀ yín tí í ṣe bàbá wa Pastor SBJ Ọ̀ṣọ́fà, mo fi wọ́n bẹ̀ yín pé ẹ bá wa bá Toheeb Mighty, ẹ bá wa bá sọ̀rọ̀. Ohun tó wà lókè yìí àwọn àgbàlagbà ní ó sì lè gbé aṣọ. Ẹ sọ fún Toheeb Mighty nínú orin tó ń kọ yìí kó yé Edekede sọ. Àṣà bàbá mi kan á ní bí ìlú bá wà tí àwọn èèyàn báyìí tí kò bá sí nínú ìlú yẹn, wọ́n ní ìlú yẹn ò tí pé. Mo wá sọ fún bàbá yẹn pé àwọn nǹkan wo ló gbọ́dọ̀ wà nínú ìlú ká tó mọ̀ pé ìlú yẹn ti pé. Wọ́n nínú ìlú a gbọ́dọ̀ rí babaláwo, a gbọ́dọ̀ rí oníṣègùn, a gbọ́dọ̀ rí wòlíì, a gbọ́dọ̀ rí adáhunṣe, a gbọ́dọ̀ rí èké, a gbọ́dọ̀ rí ọ̀lẹ, a gbọ́dọ̀ rí olè, a gbọ́dọ̀ rí agbófinró, a gbọ́dọ̀ rí àwọn olówó nọ̀bì. Wọ́n ní tí a ò bá rí àwọn eléyìí, iṣẹ́ wo làwọn oníṣègùn babaláwo pásítọ̀ àwọn àfà ló fẹ́ máa ṣe? Àbí ìjọ gbọ́dọ̀ wà kíjọ yẹn má ní àjẹ́, kó má ní oṣó, kó má ní ẹlẹ́bọlóògùn, kó má ní àwọn aláròkà, kó má ní olóṣó. Kí ni iṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn yẹn fẹ́ máa ṣe? Ṣé kí wọ́n máa jí, kí wọ́n máa sùn padà ni? Kó yé pe àwọn àjọ̀nú sórí ara ẹ̀, kó yé iṣẹ́ ìpè fún ara ẹ̀. Kí ló fà tọ́mọ ìfi ń ṣe nǹkan báyìí? Torí àìníṣẹ́ lọ́wọ́ ni. Toheeb Mighty ó sì lè kọ́ṣẹ́. Àwọn iṣẹ́ kan wà téèyàn lè kọ́ láàrin oṣù 6 sí ọdún kan. Tó bá ṣí ṣọ́ọ̀bù tó lówó lọ́wọ́ tó tún máa modernize ẹ̀ yàtọ̀, tó jẹ́ pé tiẹ̀ máa wà unique sí àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀, ó wà láàrin oṣù 6 sí ọdún kan. Mo wò yín dáadáa, ẹ ò kì í ṣe tára mi ni mo mọ̀, ẹ ò kì í ṣe ẹ̀dá tó jẹ́ wípé bébí bá máa pẹ̀lú kan kú kó pa kú, ẹ kì í ṣe ẹ̀dá tí kì í gbé ìbànújẹ́ ọmọ làkejì ẹ̀ sọ́kàn rárá o. Nígbà tí mo fi fọ́ fún yín tán pátápátá, mo ti gbà fún yín tán pátápátá tẹ́lẹ̀. Ibi tí mo ti wá gbà fún yín pátápátá jù òun nígbà tí ìkórè ọmọdé yín bọ̀ tẹ́ wá announce pé ẹ̀yin ti yín o, ẹ ò ṣèkórè ọmọdé o. Ẹ̀yin ò kì í ṣe àwọn alàgbà tó máa ní ọ̀wọ́n ń tọrọ owó fáwọn kan lórí ayélujára, tó máa sọ yìí pé kí àwọn ọmọ kí ẹni tó wà lórí ààrẹ kó lọ máa sanwó lé àwọn ọmọ ọjọ́ kan, kó lọ máa mú owó nínú owó tó dá fún tó bá wọn tọrọ, kó lọ máa fi gbọ́njà. Ọlọ́run ti kẹ́ yín kọjá bẹ́ẹ̀, Ọlọ́run ti gbé yín sókè, Ọlọ́run ò ní yẹ̀yẹ́ yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà, ibẹ̀ gọ̀gọ̀ náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní @Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé wa, kẹ́sì tàn notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde
ẹ bá wa like, ẹ bá wa comment, kẹsì bá wa share àwọn fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Prophet Oladele Genesis Global, mo fẹ́ràn yín gidi gan o. Mo sì fẹ́ràn ìjọ tẹ́ ń lọ, ìyẹn ìjọ Celestial Church of Christ. Ìjọ Celestial Church of Christ kì í ṣe ohun tí kò sí nínú doctrine wọn. Wọ́n sì máa ń tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ wọn, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ wípé ẹ gbọ́ ti àwọn aláṣẹ yín, ẹ tẹ̀lé ọ̀rọ̀ àwọn aláṣẹ yín. Torí pé ẹ máa ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn aláṣẹ yín, òun ló fi jẹ́ kẹ́ ẹ máa borí gbogbo àwọn ìpèníjà tó ń wáyé láti ọ̀dọ̀ àwọn wòlíì Báálì. Kò sí bí gathering kan ṣe máa wà tó bá ní ọ̀pọ̀ ènìyàn gidi, ènìyàn rere. Dandan ni ó gbọ́dọ̀ ní àwọn èèyàn tó kù díẹ̀ káàtó nínú ìwà, nínú ìṣe. Àṣà bàbá mi kan á ní bí ìlú bá wà tí àwọn èèyàn báyìí tí kò bá sí nínú ìlú yẹn, wọ́n ní ìlú yẹn ò tí pé. Mo wá sọ fún bàbá yẹn pé àwọn nǹkan wo ló gbọ́dọ̀ wà nínú ìlú ká tó mọ̀ pé ìlú yẹn ti pé. Wọ́n nínú ìlú a gbọ́dọ̀ rí babaláwo, a gbọ́dọ̀ rí oníṣègùn, a gbọ́dọ̀ rí wòlíì, a gbọ́dọ̀ rí adáhunṣe, a gbọ́dọ̀ rí èké, a gbọ́dọ̀ rí ọ̀lẹ, a gbọ́dọ̀ rí olè, a gbọ́dọ̀ rí agbófinró, a gbọ́dọ̀ rí àwọn olówó nọ̀bì tí ń ṣe àwọn aláṣẹ́wó, oníṣìnà. Mo wá ní bàbá, gbogbo àwọn tẹ́ ní a gbọ́dọ̀ rí, àwọn kan wà jẹ́ pé ìwà wọn kù díẹ̀ káàtó, bí àwọn aláṣẹ́wó, àwọn onínọ̀bì, olè, ọ̀lẹ nǹkan kan. Wọ́n ní tí a ò bá rí àwọn eléyìí, iṣẹ́ wo làwọn oníṣègùn, babaláwo, pásítọ̀, àwọn àáfà ló fẹ́ máa ṣe? Àbí ìjọ gbọ́dọ̀ wà kíjọ yẹn má ní àjẹ́, kó má ní oṣó, kó má ní ẹlẹ́bọ lóògùn, kó má ní àwọn aláròkà, kó má ní olóṣó? Kí ni iṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn yẹn fẹ́ máa ṣe? Ṣé kí wọ́n máa jí, kí wọ́n máa sùn padà ni? Kí wọ́n kàn máa sanra, kó má síṣẹ́ kankan tó fẹ́ ṣe, tó fẹ́ fi ní Ọlọ́run lọ́wọ́ láti sọ pé òkè, ẹ jẹ́ ká gbàdúrà fẹ́ nìyí, k'Ọlọ́run jẹ́ kó níṣẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà fẹ́ nìyí, k'Ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí. Prophet Oladele Genesis Global, ẹ jọ̀wọ́, jíjáde tí mo wá jáde tí mò ń dárúkọ yín yìí, mi ò dárúkọ yín fún ìbànújẹ́ tàbí ìbani ní orúkọ jẹ́. Mo wá dárúkọ yín nítorí pé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe láàrin àwa ọ̀dọ́, personally èmi ń tèmi fún ara mi, ó dùn mọ́ mi nínú. Àti pé ọmọ Abẹ́òkúta ohun tí nìyí. Pàtàkì ọ̀rọ̀ mi gangan ni wípé ẹ̀yin lẹ máa ń promote àwọn ọ̀dọ́ tí wọ́n ń kọrin yẹn. Ẹ ò rí ọ̀dọ́ kankan rí tó ní ẹ̀bùn kankan, ìbàjẹ́ ọ̀rọ̀ sísọ, ìbàjẹ́ orin kíkọ, tí ẹ fojú pa ààrẹ rí. Ibi tí mo tún wá fi wá gbà fún yín pátápátá lélẹ́yìí, mo wò yín dáadáa, ẹ ò kì í ṣe tára mi ni mo mọ̀, ẹ ò kì í ṣe ẹ̀dá tó jẹ́ wípé bébí bá máa pẹ̀lú kan kú kó pa kú. Ẹ kì í ṣe ẹ̀dá tí kì í gbé ìbànújẹ́ ọmọlàkejì ẹ̀ sọ́kàn rárá o. Nígbà tí mo fi fọ́ fún yín tán pátápátá, mo ti gbà fún yín tán pátápátá tẹ́lẹ̀. Ibi tí mo ti wá gbà fún yín pátápátá jù, òun nígbà tí ìkórè ọmọdé yín bọ̀
tẹ́ wá announce pé ẹ̀yin ti yín o ẹ ò ṣèkórí ọmọdé o àwọn kan ò lè wà níbi tí wọ́n wà nínú igbó yẹn tí ìbànújẹ́ kún ọkàn àwọn òbí wọn. Ìbànújẹ́ lè má kún ọkàn àwọn ọmọ yẹn nínú igbó tó wà ṣùgbọ́n àwọn ìyá tí wọ́n wà níbẹ̀ àti àwọn bàbá tó wà níbẹ̀ inú ìbànújẹ́ ni wọ́n wà. Ẹ̀fọn jẹ wọ́n bẹ̀, ẹ̀ka máa jẹ wọ́n, àkekèé máa ta wọ́n, ejò máa kọjá, gbogbo nǹkan oríṣiríṣi. Ìbànújẹ́ àti ìpayín keke ó wà lọ́kàn àwọn kan, àwọn ọmọ kan wà ní igbó. Kémi wá sọ wípé mò ń ṣe ìkórè ọmọdé pẹ̀lú àwọn ọmọ ọjọ́ mi. Ẹ wá sọ pọ́ìntì kan lọ́jọ́ yẹn, ẹni tọ̀dọ̀ yín nìyẹn o. Tó bá ń wọn àwọn ṣẹlẹ̀ tó kù ní gbogbo àgbáyé kí wọ́n lọ ṣe, àwọn kan support yín gbà yẹn, àwọn kan wọ́n dispute yín tó bẹ̀rẹ̀ sí ní fáyà ókè lísìn tó bá wá ṣèkórè ọmọdé yẹn sáwọn ọmọ yẹn ti dé ni. Mo wá wò báyìí pé ìrònú wa má yàtọ̀ ọ̀tọ̀ o. Ẹnìkan ní woman feelings gẹ́gẹ́ bí abiyamọ ó ní òun ò ṣe ìkórè ọmọdé. Àwọn kan wá ń fàyà ẹ̀ wípé àìṣe yẹn náà ṣó ti mú àwọn ọmọ yẹn dé. Ẹ wá ní pé ẹ máa continue láti gbàdúrà títí táwọn ọmọ yẹn máa fi dé. Lẹ́yìn ìgbà táwọn ọmọ yẹn bá wá dé o ẹ wá lè wà náà sí pé ẹ fẹ́ kó gbogbo àwọn ọmọ yín lẹ́nu jọ tó jọ àwọn ọmọ ọjọ́ yín. Mo gbà fún yín lápàdé yẹn. Ṣé wàá rí èní tí mo jáde yìí Prophet Oladele Genesis Global, ẹ̀yin lẹ ń kó gbogbo àwọn ọ̀dọ́ olórin mọ́ra tí ẹ̀ ń promote wọn. Mo wá bẹ̀ yín, mo fi ìyá yín, mo fi bàbá yín Jésù Kristi tí gbogbo àwọn onígbàgbọ́ tí à ń tẹ̀lé, mo fi bẹ̀ yín, mo tẹ̀ fi ẹni tí ẹ gba iṣẹ́ ìránṣẹ́ lábẹ́ orúkọ ìjọ ẹ̀, mo fi bẹ̀ yín tí ń ṣe bàbá wa Pastor SBJ Ọ̀ṣọ́fà, mo fi wọ́n bẹ̀ yín pé ẹ bá wa bá Toheeb Mighty, ẹ bá wa bá sọ̀rọ̀. Oòrùn tó wà lókè yìí àwọn àgbàlagbà ní ó sì lè gbé aṣọ. Ẹ sọ fún Toheeb Mighty nínú orin tó ń kọ yìí kó yé èdèkedè sọ, kó yé pe àwọn àjọ̀nú sórí ara ẹ̀, kó yé iṣẹ́ ìpè fún ara ẹ̀. Kí ló fà tọ́mọ ìfi ń ṣe nǹkan báyìí? Torí àìníṣẹ́ lọ́wọ́ ni. Toheeb Mighty ó sì lè kọ́ṣẹ́. Àwọn iṣẹ́ kan wà téèyàn lè kọ́ láàrin oṣù 6 sí ọdún kan. Tó bá ṣí ṣọ́ọ̀bù tó lówó lọ́wọ́ tó tún máa modernize yàtọ̀ tó jẹ́ pé tiẹ̀ máa wà unique sí àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀, ó wà láàrin oṣù 6 sí ọdún kan. Tọ́mọ ìbániṣẹ́ lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣe yìí kò ní lè máa ṣe. Ó ń pè èdè tó ń pè aláwù ìyá aládàáná kìnnìkan àwọn èdè tó ń pè ṣó mọ nǹkan tó ń pè. Ìjẹ́sẹ́dẹ̀ ṣó correct, ṣé kò correct? Tó bá correct kí ni ìtumọ̀ ẹ̀ ó mọ̀. Ẹ bá ti lọ kọ́ èdè kan lọ́dọ̀ wọn kan, àwọn pápánjó, àwọn ọmọ ogun ọ̀hún sọ, ẹ̀yin náà máa gbé èdè yẹn káàkiri. Torí ẹ̀ mo ṣe jáde wá pé kí n wá sọ́dọ̀ bàbá wa Prophet Oladele Genesis Global. Ẹ bá wa bá Toheeb Mighty sọ̀rọ̀ kó yé ṣe gbogbo àwọn nǹkan yìí. Èèyàn kì í kọrin kó wá sọ pé iṣẹ́ orin nìkan ni iṣẹ́ tí mo ní lọ́wọ́. Àwọn Paso, àwọn Mega 99, àwọn Aláyọ̀ Melody Singer, àwọn Wonderful Luli, àwọn Kesiki, ṣé iṣẹ́ orin nìkan ni wọ́n ní lọ́wọ́? Ṣé wọn ò ní aside hustle? Kó kátìbà sọ pé nísìnyí wọn ò ní aside hustle mọ́. Ọlọ́run ti jẹ́ kí wọ́n gbilẹ̀ nínú iṣẹ́ orin yẹn. Before kọ́lọ́run tó jẹ́ kí wọ́n gbilẹ̀ tó báyìí ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Wọ́n ní aside hustle. Ṣé gbogbo àwọn tó ń kọrin ni wọ́n ń pèdèpèdè ni wọ́n ń sọ̀sọ̀kùsọ̀ kí wọ́n tó lórúkọ, kí wọ́n tó yọ?
torí pé nǹkan téèyàn bá mọ̀ òun ló gbọ́dọ̀ ṣe, òwò téèyàn bá mọ̀ ló máa kówó lé lórí, ohun téèyàn bá mọ̀ òun lèèyàn gbọ́dọ̀ sọ, orin téèyàn bá mọ̀ òun lèèyàn gbọ́dọ̀ kọ, òun lọ ọmọ fẹ́ gbé sí. Ohun tí ò tọ́, ohun tí ò yẹ a ò gbọ́dọ̀ ṣe. Òótọ́ ọ̀rọ̀ ní Bíbélì sọ wípé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì àwọn ọmọ lẹ́yìn Jésù Kristi àwọn apọ́stù nínú àwọn 12 ìkan ti ṣègbé, 11 tó kù wọ́n kóra wọn jọ síbì kan, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní òjijì irú aná sọ̀kalẹ̀ láti ọ̀run ó balẹ̀ wọn. Wọ́n ní oníkálukú ń fi oríṣiríṣi èdè sọ̀rọ̀. Oríṣiríṣi èdè tó fi ń sọ̀rọ̀ yẹn kì í ṣe irú èdè títọ́ ìmọ̀ ti ń pẹ́ yìí o. Ibẹ̀ láti rí èdè Hebrew yọ, àwọn China yọ, Italy yọ, Palestine yọ, oríṣiríṣi èdè tí wọ́n fi ń sọ̀rọ̀ nìyẹn. Nítorí pé tẹ́lẹ̀ mi bá máa kó tiẹ̀ wá ní irú èdè yẹn náà ni ìyá àdáná vasikíníkan kìnìkan aláwù ibo lẹ ti rí. Torí ẹ̀ la ṣe jáde wá láti wá bá bàbá wa prophet Oladele Genesis Global láti bá wọn sọ̀rọ̀ yìí pé ẹ̀yin lẹ́ lè pe Toheeb mighty, ẹ sọ fún Kolowa ṣẹ́ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí kò pí ẹ̀. Ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo owó eléyìí dá kó máa pèdè tí ò mọ̀, òun pégede, òun pẹ́ṣà, òun paná, òun sọ gbogbo nǹkan tí ò gbọ́, bóyá ṣe lòun pé àjọ ní sọ̀kalẹ̀ sórí ara ẹ̀ ò lè sọ. Ọmọ kékeré ló tẹ̀sí jẹ́, oòrùn tó tẹ̀ wà lókè yìí ó lè gbé aṣọ o. Àsìkò sì wà fún ẹ láti kọ́ṣẹ́, àsìkò sì wà fún ẹ láti lè ṣe nǹkan kan tó máa mówó wá fún ẹ. Àtọ̀ nàyìn bad. Àwọn iṣẹ́ tó o lè ṣe wà náà tó o lè kọ́ láàrin oṣù 6 sọ́dún kan. Àwọn kankan ni wọ́n ń ṣe bábà yẹn ni bábà ṣoríire gan báyìí, àwọn kan ló ń ṣe fọ̀gánáísà ṣoríire gan. Àìmọye iṣẹ́ pápá ìpẹ́ tó o lè kọ́. Bàbá wa prophet Oladele Genesis Global ẹ bá bá Toheeb mighty sọ̀rọ̀ o kó yé gbogbo kọ́tọ̀kọ́tọ̀ yìí kó yé sọ. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín, iṣẹ́ ìránṣẹ́ yín kò ní di nǹkan burúkú o. Ẹ̀yin ò kì í ṣe àwọn alàgbà tó máa ní ọ̀wọ́n ń tọrọ owó fáwọn kan lórí ayélujára tó máa sọ yí pé kí àwọn ọmọ kí ẹni tó wà lórí ààrẹ kó lọ máa sanwó lé àwọn ọmọ ọjọ́ kan, kó lọ máa mú owó nínú owó tó dá fún tó bá wọn tọrọ, kó lọ máa fi gbọ́njà. Ọlọ́run ti kẹ́ yín kọjá bẹ́ẹ̀, Ọlọ́run ti gbé yín sókè, Ọlọ́run ò ní yẹ̀yẹ́ yín. Òkodoro ọ̀rọ̀ ní mídíà èrè o.